Otasansan rédíò and TV. Gẹ́gẹ́ bí ìbéèrè tí àwọn olólùfẹ́ wa lórí ìkànnì yìí, àwọn kan tí wọ́n bi wá léèrè tí wọ́n fi ń ṣọwọ́ sí wa wípé kí ni ó súyọ, kí ló wáyé nínú ìpàdé ìgbìmọ̀ afọbajẹ nílùú Ìbàdàn tó wáyé ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 26 oṣù kẹta ọdún tá a wà yìí. Ìpàdé yìí tí ó jẹ́ ìpàdé tí olórí àfọbàjẹ nílẹ̀ Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí, olóyè Rasheed Adéwọ̀lú Ládọjà, ìyẹn tó jẹ́ ọ̀tún balógun nílẹ̀ Ìbàdàn tó pè sí ọjà àbá. Oríṣiríṣi ìbéèrè làwọn èèyàn fi ń ṣọwọ́, kódà atúnrẹ́ni tó pè wá gan direct wípé àwọn fẹ́ mọ ohun tó súyọ, ohun tó wáyé nínú ìpàdé náà. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu, ìpàdé yẹn ó jẹ́ eléyìí tí ṣùgbọ́n kí n tó mú ìdáhùn wá sí ìbéèrè tí ẹ̀ ń bi wá tẹ̀ ń fi ṣọwọ́ sí wa lórí ìpàdé yẹn, mo fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ wa láti bẹ̀rẹ̀ dópin. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n mú fọ́nrán ìkéde yìí wá kí gbogbo wa ká jọ gbọ́. Àwẹ̀ tuntun ó dòde oṣù Ramadan. À ń pè yín o gbogbo ènìyàn láti iléeṣẹ́ Otasansan Media láti ń pè yín síbi wáàsí àwẹ̀ èyí tó máa wáyé lọ́jọ́ 21 oṣù kẹta ọdún yìí 31st March 2024 nínú gbọ̀ngàn IYO Civic Center Ìkòyí Ọ̀ṣun, bẹ̀rẹ̀ láago 10 àárọ̀. Malam Ibrahim Balogun àfàjẹ́ jẹ́ àgbà láti Fresh FM ní ó máa bá wa sọ̀rọ̀ Ọlọ́run nípa lílo ewé àti egbò fún wòsàn. Ìyàwó lẹ̀sìn Islam kọ sí Abba Medication, Islamic Perspective. Sheikh Sakari Yar Ajisekola Chief Imam ìlú Ìkòyí yóò máa wà níkàlẹ̀. Bàbá ọjọ́ náà ni Alhaji Dr. Kola Rahim aṣíwájú ìlú Ìkòyí. Alhaja Abọlórí ọ̀rọ̀ lọ́mọ nìyá ọjọ́ náà. Sheikh Muhyiddin Amsat Asọ́ra ẹ̀karùn-ún Chief Imam Ìkòyí ní olùgbàlejò àgbà. Ọmọọba Tajudeen olówó òkèrè Otasansan ni ó máa kí wa káàbọ̀. Gbogbo èèyàn lápè kájọ wá sìnkú lọ́wọ́ iṣẹ́ Ọlọ́run ọba Allah. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá, tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Lórí ọ̀rọ̀ yíyan Olúbàdàn tuntun fún ìlú Ìbàdàn, ṣáájú ni a ti sọ fún yín wípé ìgbésẹ̀ láti yan Olúbàdàn tuntun lẹ́yìn tí ọba Lékan Balógun tó wàjà wípé yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 26 oṣù kẹta ọdún tá a wà yìí. A lè sọ fún yín wípé ìdí ó ní wípé láàrin ọjọ́ 21 tí ọba kan bá ti gbéṣẹ̀ nílùú Ìbàdàn, òun náà ni àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba òun ni wọ́n jókòó láti mú orúkọ ẹni tí yóò di Olúbàdàn tuntun, ni wọ́n mú lọ sí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti buwọ́ lù ú. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí ẹni tí ó jẹ́ olórí ìgbìmọ̀ afọbajẹ nílùú Ìbàdàn, ìyẹn olóyè àgbà Rasheed Adéwọ̀lú Ládọjà tí í ṣe ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ó wá pe ìpàdé àwọn afọbajẹ nílẹ̀ Ìbàdàn ní ọjọ́ 26 oṣù kẹta ọdún tá a wà yìí ní ọjọ́ ìṣẹ́gun Tuesday láti jókòó láti panupọ̀ láti mọ bí wọ́n ó ṣe mú orúkọ ẹni tí yóò di Olúbàdàn tilẹ̀ Ìbàdàn láti mú lọ sí ọ̀dọ̀ gómìnà, ìyẹn ọba Olakuleyin tó jẹ́ ẹni ọdún 99, ìyẹn 89 years lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n nítorí wá yanilẹ́nu ó ní wípé
àwọn tí wọ́n jẹ́ bí ìgbìmọ̀ àfọ̀bàjẹ nílẹ̀ Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní wọn ò wá síbi ìpàdé yẹn, ìyẹn ìpàdé tí olórí àfọ̀bàjẹ nílẹ̀ Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn Ọ̀tún Balógun olóyè àgbà Rasheed Ladọjà tó pè. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò wá, kódà ẹni tí yóò di Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó yẹ kó bọ́ sí orí ìtẹ́ ti Olúbàdàn tilẹ̀ Ìbàdàn gan, ìyẹn ọba Ọlákùlẹ́yìn, àwọn gan wọn ò wá síbi ìpàdé yẹn láti jẹ́ pé kípàdé tó túmọ̀ sí pé pàdé yẹn ò wáyé. Nígbà táwọn oníròyìn tí wọ́n wá ń bi olóyè Ọ̀tún Balógun ìyẹn Rasheed Ladọjà wípé kí ló dé, kí ló ṣẹlẹ̀ tí ìpàdé tí ó pè, ìyẹn ìpàdé àwọn ìgbìmọ̀ àfọ̀bàjẹ tilẹ̀ Ìbàdàn, kí ló dé tí ò fi wáyé mọ́, kí ló dé tí àwọn ọmọ ìgbìmọ̀ yẹn kí ló dé tí wọn ò fi wá síbi ìpàdé yẹn. Olóyè Rasheed Ladọjà ó ní òun ò lè tí ì lè sọ ìdí, pé òun ò tí ì mọ ìdí tí wọn ò fi wá, látàrí pé wọn ò tí ì láǹfààní láti bá ẹnìkankan sọ̀rọ̀ lórí rẹ̀, ìyẹn bá àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ àfọ̀bàjẹ, pé wọn ò tí ì láǹfààní láti bá wọn sọ̀rọ̀ láti mọ ìdí tí wọn kò fi wá síbi ìpàdé náà. Fún díẹ̀ yìí olóyè Rasheed Adéwọ̀lú Ládọjà Ọ̀tún Balógun ní òun ò tí ì lè sọ nǹkan kan lórí bí wọn ò ṣe wá sí ìpàdé náà. Gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀dẹ̀ ń wò wá lórí ìkànnì yìí, ẹ̀yin olólùfẹ́ wa, gẹ́gẹ́ bí ẹ ṣe ń bi wá tí pé kí ló dé tí ìpàdé yẹn tí ò fi wáyé, àti pé kí ni ìgbésẹ̀ míì lórí yíyan ọba Olúbàdàn tuntun fún ilẹ̀ Ìbàdàn. Gẹ́gẹ́ bí ohun tó tún súyọ, ẹni tí í ṣe olórí ìgbìmọ̀ àfọ̀bàjẹ nílẹ̀ Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí, olóyè Rasheed Adéwọ̀lú Ládọjà tí í ṣe Ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ó ní òun tún máa pe ìpàdé míì, ṣùgbọ́n kò tí ì sí pàtó ọjọ́ tí ìpàdé yẹn tí yóò tún wáyé. Ṣùgbọ́n ohun tó dájú ni pé ìpàdé yẹn tún máa wáyé láti jókòó fi okòó sọ̀dún lórí ẹni tí yóò di Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, àti láti mú orúkọ yẹn lọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti buwọ́lù kí ètò ìwúyè kí ó lè wáyé, torí pé àwọn ò ní fẹ́ fi àkókò ṣòfò lórí ọ̀rọ̀ náà. Bí ọ̀rọ̀ náà bá ṣe wá ń tẹ̀síwájú, ohun tó bá tún súyọ, tó bá tún jẹyọ, a máa mú wá lórí ìkànnì yìí láti wá fi tó yín létí, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá lórí ìkànnì yìí wípé ohun tó bá ń lọ, ohun tó bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá, orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé, òun náà ni a máa mú wá fún yín lédè Yorùbá pọ́nbélé, láti jẹ́ pé kẹ́yìn olólùfẹ́ wa tẹ́ ń wò wá, tẹ́ ń gbọ́ wa, kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ àti bí ó ṣe ń ṣẹlẹ̀. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa lórí ìkànnì yìí. Àwẹ̀ tuntun ó dòde oṣù Ramadan. À ń pè yín o gbogbo ènìyàn láti iléeṣẹ́ Otasoso Media láti ń pè yín síbi wáàsí àwẹ̀ èyí tó máa wáyé lọ́jọ́ 21 oṣù kẹta ọdún yìí 31st March 2024 nínú gbọ̀ngàn IYO Civic Center Ìkòyí Ọ̀ṣun, bẹ̀rẹ̀ láago 10 àárọ̀. Malam Ibrahim Balógun àfàjẹ́ jẹ́ àgbà láti Fresh FM ní ó máa bá wa sọ̀rọ̀ Ọlọ́run nípa lílo ewé àti egbò fún wòsàn. Ìyàwó lẹ̀sìn Islam kọ sí Abba Medication Islamic Perspective. Sheikh Sakari Yar Ajisekola Chief Imam ìlú Ìkòyí yóò máa wà níkàlẹ̀. Bàbá ọjọ́ náà ni Alhaji Dr. Kola Ibrahim aṣíwájú ìlú Ìkòyí. Alhaja Abọ̀lórí ọ̀rọ̀ lọ́mọnìyàn ọjọ́ náà. Sheikh Muhyiddin Amsat Asọ́ra ẹ̀karùn Chief Imam Ìkòyí ni olùgbàlejò àgbà. Ọmọọba Tajudeen olówó òkèrè Otasoso ni ó máa kí wa káàbọ̀. Gbogbo èèyàn lápè kájọ wá ṣèkún lọ́wọ́ iṣẹ́ Ọlọ́run ọba àlá.